ohun tó lọ́dọ̀ fi pé a lè ṣe tí ìlọsíwájú lè bá ilẹ̀ Yorùbá báyìí lè security ilẹ̀ Yorùbá tí ìlọsíwájú lè bá ilẹ̀ Nàìjíríà ohun dá sí oríti kò tẹ́kọ̀ wá ní kankan gbogbo nǹkan tá à ń ṣe gbogbo ẹ̀ náà rí àwọn aláṣẹ so tí wọ́n bá kàn dákẹ́ tó kàn ń wò kó tó pé nǹkan ti bàjẹ́ o ìbílẹ̀ pé bá ti pé wọ́n kidnap nǹkan yẹn la máa ṣàkíyèsí lórí Facebook yẹn la máa sọ ń pa ẹ̀ kí ni wọ́n ṣe pé kí nǹkan lè dá kí ni effort ẹ ṣé o kàn wà pé kakọ̀ criticize ọ̀kábádó di àwọn bàbá kan wọ́n mọ̀ rí àwọn ọkọ̀ tó yìí máa sọ pé àwọn bàbá kan o àwọn bàbá yìí o èpè ká máa fún àwọn bàbá o ó máa ń bá fún mi tí máa rí àwọn ọkọ̀ mẹ́rin máa ń bí mi pé àwọn mo fi pé àwọn tí ò responsible ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí o bá responsible ni mo bàbá kan kí ni wọ́n fúnra rẹ ṣe tí wọ́n ń dúró de bàbá kí bàbá kan wá ṣe fún wọn kí wọ́n fúnra rẹ ò lè ṣe tí wọ́n mú wọ́n lọ́wọ́ dání ni tí wọ́n ò lè ṣe nǹkan ń bàjẹ́ lọ wọ́n ń dúró de bàbá kan kó bàbá kan wá bẹ́ẹ̀ ṣe you are not deceiving yourself éèjì tí mo dé sí kí n máa tọ́ kó mo dúró de bàbá kan kó bàbá kan wá bá mi ṣe mo gbà ìfúnra máa gbéra mi lẹ̀ ìwọ náà wá gbéra tiẹ̀ lẹ̀ láti ṣe kí nǹkan lè dáa kò sí bàbá kan wọ́n bá ń blame àìsàn wọn blame bàbá kan kí bàbá àwọn bàbá wa àwọn olóògbé wa jẹ́ kí làwọn bàbá wa ṣe ilẹ̀ Yorùbá ti bàjẹ́ ìgbà kan kọ́ bàbá wo ló ń dúró de ìwọ fúnra rẹ̀ ń kọ́ kí ló tó wà ò lè ṣe ta ló mọṣẹ́ tiẹ̀ and then mo bá ń sọ pé níbo bàbá tiẹ̀ náà wà tí ò dá sí nísìnyí wọn ò lè blame ọmọ tèmi sí pé bàbá rẹ̀ dá sí èmi ń dá sí mi ò dúró de bàbá kan mi ò dúró pé ìgbà tí bá wà ní position of authority ìdó lè gbé mo ti gbé mo lè ṣe wọn dẹ́ kí ṣe kí nǹkan lè dá kí ojú má ti Yorùbá ká lè délẹ̀ ìlérí mi ò dúró de anybody mo ń ṣe wọn tí mo lè ṣe ó dẹ̀ ní part ìwọ náà lè ṣe the same thing you don't need to wait for anybody èmi ò dúró de anybody pé ìgbà tí ló bá wẹ́ gọ́ọ̀nà kan àbí mínísítà kan gbogbo tí à ń ṣe ló máa dọ́dọ̀ wọn táwọn náà máa rí àdẹ̀sọ tọ̀rọ̀ mo bẹ́ òkúta ìkáàtó wọ́n ní èèyàn kan ọjà wà dé wọ́n lè lánìkan ṣe àwa yìí náà ní lábẹ́ pé báyìí la fẹ́ tí èèyàn máa ṣe é ṣe so kò ní pé ká sọ pé à ń dórí bàbá kan à ń dórí ó máa ń dùn mí tí máa ń gbọ́ pé àwọn bàbá kan ti bà nǹkan jẹ́ èèmọ̀ bàbá wa wà àwọn bàbá ilẹ̀ Yorùbá kan ìpínlẹ̀ yàtọ̀ máa fún wọn àdúgbò kẹjẹ pé fún ní gbogbo ìtẹ́ ẹ̀sọ́ nǹkan mẹ́ẹ̀ ẹ jókòó sí ìlú òyìnbó abẹ́ ìjókòó sábẹ́ ìyàwó yín ẹ pa bàbá kan kí lẹ́yìn fúnra yín ṣe bàbá òní fẹ́ kí ó ṣe fún ẹ tí wọ́n lè ṣe tí wọ́n fún ẹ ò ṣe tó ń tó bàbá kan wá ṣe fún ẹ bàbá àwọn ènìyàn lèmi dúró dé ń sìn èmi náà ṣé bàdàn là ń sìn kí wọ́n náà èmi lè dé bàbá kan sìn kí wọ́n máa blame kébì ò try best mi tó bí wọ́n kàn ṣépè fún mi kò ṣépè fún ara ẹ̀ ní kí wọ́n kí bàbá kan ṣe tó sí àdíje ìgbà I'm over 60 kí wọ́n tó pé àwọn bàbá kan àwa ni bàbá náà àwa yẹ kí n ṣe ìgbà tó wà ní 30 láti ń ṣe láti ń jà ẹlẹ́mí bẹ̀rẹ̀ tiẹ̀ ní 20s kí wọ́n sọ pé ojú kan níbi kan àwọn bàbá kan wọ́n ṣe ìwọ tí tó jókòó tó jẹ́ pé báyìí sọ̀rọ̀ lọ́wọ́ lọ́sẹ̀ mi wà ń pọ̀ gbogbo tí ó ń gbóni kiri inú àbí tó ń gbóbìnrin kiri tí o tiẹ̀ kíá pé ìwọ ní ti bàjẹ́ mo ti fẹ́ dá sí o lè fẹ́ kí o wá ń tó kí bàbá káwọn bàbá kan wá ṣe fún ẹ bàbá ò lè fẹ́ ṣe fún ẹ tí wọ́n fún ẹ ò ṣe é fúnra rẹ àwọn bàbá yẹn náà ti try bẹ́ẹ̀ tí wọ́n wá kò sí wọn lọ́wọ́ ọlọ́run ahẹ́ ìpò wáǹsì with technology tó wà láyé bàtà àwọn bàbá yẹn ṣe ohun táwa ní ìwọ̀n ò ní èmi sì má sọ̀rọ̀ tó ń sìn àmọ́ èmi náà tó máa wò ó ní sọ̀rọ̀ sẹ̀ wọ́n wò ní Amẹ́ríkà wọ́n wò ní Nàìjíríà wọ́n wò ní from all over the world táwọn bàbá yẹn wọn ò ní opportunity táwa ní yìí so tí màá lè take opportunity mo ní sí kí n lò ó sí láti pé kí ìwọ́n lè dá fún àwọn èèyàn mi ọ̀lẹ́ ìdí mi nìyẹn kí wọ́n á sọ pé mo ń dúró bàbá kan kí bàbá kan wá ṣe fún mi nígbà tí mo ṣe rá mi nìyẹn I'm just deceiving myself tẹ́lẹ̀ pé mo ń dúró bàbá mo ṣe pé ní at this age náà tẹ́lẹ̀ pé mo ń dúró bàbá kan kí bàbá kan lè máa ṣe fún mi sí pé àwọn ti bàjẹ́ àwọn tó wà ń bẹ̀ ṣé wọ́n tó mi àwọn mi ìdóye gómìnà yìí ṣé wọ́n tó mi lọ́jọ́ orí ni àmọ́ àwọn tó ṣe mínísítà tó tọ́ kí mo ìṣẹ́ ń dórí bàbá kan lè bá kan wá ṣe fún mi àbálòpé à ń dórí bàbá 98 years old bàbá 92 years old òun ló mú wa lọ́wọ́ dání we are just deceiving ourselves ní nǹkan ṣe nìyẹn so gbogbo wọn tó ń parí bàbá kan shut up ẹnu wọn
bàbá kan ẹ̀kọ́ ṣépè fórí ara yín ni tẹ́wọ́n pé ṣépè fún bàbá kan tẹ́yìn fúnra yín jókòó sí ara yín tẹ́ẹ̀ fẹ́ ṣe wọn kan tẹ́yìn tó rí bàbá kan àwa fúnra la máa gbá wa lára gbá wa lẹ̀ àwa la máa jẹ fúnra wa mẹ́tọ́ náà bàbá yẹn ṣe wọ́n pọ̀ tó wa ní wọn bá tiẹ̀ lágbára dání ṣó pọ̀ tó wa ní. àwọn wo ni bàbá náà tá à ń sọ yìí àwọn wo ni bàbá tá à ń sọ yìí ìwọ fún ẹ wo orí ẹ rẹ òkè bàbá tiẹ̀ sí bàbá tiẹ̀ dá sí ṣé màmá tiẹ̀ dá sí tí wọ́n tó òun gbólú àpọ̀n bàbá kan tí bàbá ní bàbá kan kó jà fún ẹ tí o kí wọ́n jókòó sínú yàrá bàbá tiẹ̀ jókòó pẹ̀lú màmá tiẹ̀ tán lọ́sọmọ́dì kí wọ́n sọ pé bàbá kan kó jà fún bàbá kó jà fún ẹ I don't wait for any bàbá kan kó jà fún mi ó fẹ́ jà fún ara mi kì í jà fún àwọn ọmọ mi tó ń bọ̀. Ààrẹ Gani Adam ayé ọ̀fẹ́ ní 3 máa màmá dákọ̀ wọlé ojúmọ́ 23 years old ló wà ló ti ń jà fúnlẹ̀ Yorùbá. So that's why mo ló fà gbàmí bára ìlú ìjọba fún wọn báyìí máa ṣe kó tọ́ yẹn pé orí yín ò pé ìjọba jẹ́ kó tẹ̀ wọn ò ṣe kan ọmọ lé ní ó ti play party tiẹ̀ kí ni wọ́n ṣe wọ́n rí orí life fúnlẹ̀ Yorùbá rí Sunday Igboho ó sì life fúnlẹ̀ Yorùbá àti bẹ́ẹ̀ tá a lè bá dárúkọ lọ kí ni wọ́n fúnra rẹ̀ ṣe òun dóde Sunday Igboho kó wá ṣe fún ẹ ó wà nù yàrá ẹ òun dóde Sunday Igboho kan pé ó dìgbà tí Sunday Igboho bá ṣe olóyè fẹ́ dé kí ni wọ́n fúnra rẹ̀ ṣe risk ló take fúnlẹ̀ Yorùbá ṣé olóyè tí wọ́n dúró yẹn ṣé kò ké ṣé òun yẹn kò níyàwó kò lọ́mọ àbí kò lẹ́yìn lára kó ń kú fún wọn kí wọ́n wà nílé kó máa gbádùn kiri kó máa wá jíìpù kiri kó máa gbádùn wọ̀ lótẹ́ẹ̀lì kiri kó máa wà nínú club kiri. Gbogbo alẹ́ máa ṣe olùgbé ọmọ mi Kóìkì ọmọdé mi Kóìkì gamble life rẹ̀ ó lọ sí Nàìjíríà ìgbà tó ojú ogun lé Kóìkì lọ sí Nàìjíríà ó lọ ń campaign tí gbogbo ẹ̀dá mi ó take risk àwọn tí mi kà pé yes mo fi mi ní mo believe pé yes wọ́n rí lì wọ́n sí ọ̀pẹ̀lú ọ̀dọ́ ṣe nìyẹn ó fi lọ ọmọbìnrin kó ní bí Kóìkì ó lọ sí Nàìjíríà ó lọ jà fún orílẹ̀-èdè Yorùbá ọmọ mélòó ní Kóìkì it was under 40 that time pàtó sí Nàìjíríà tí wọ́n á gbogbo wọn dúró bàbá kan sí at your age gbogbo ẹni tẹ́ ẹ̀ ń dàpọ̀ bàbá yẹn kó máa rókè lọ́kàn yín bàbá wo lẹ́ ń dúró lè kó jà fún yín mọ̀ bàbá tiẹ̀ wà kí ni wọ́n fún ẹ ń ṣe wọ́n náà wọnú ara ọkàn rẹ pé ṣé mo rẹ́yà títẹ̀ risk fúnlẹ̀ Yorùbá kí nǹkan lè dá fúnlẹ̀ Yorùbá àbí pé àwọn sọ ti fẹ́ pa wá tán o wọ́n ti fẹ́ pa wá tán o kí ni àwọn leader wá ń ṣe o kí ni wọ́n fún ẹ ṣe leader ní tiwọn lọ́wọ́ wọ àti individual kí ni wọ́n ṣe ṣé kìí ṣe òun bẹ̀rù pé tí máa lọ sí Nàìjíríà wọn máa mú mi lẹ́ omi ìlèmí ìfẹ́ rẹ̀ jáde o àwọn ọmọ ìfẹ́ lù sí Nàìjíríà mo fẹ́ gbọ́dọ̀ lọ sí Nàìjíríà fi yà mo fẹ́ lọ ṣe ọdún mo fẹ́ lọ gbádùn ilé tí mò ń kọ́ àpò fẹ́ lọ parí ilé mi mi ò lè ṣe má lọ fún mi business mo ní sí Nàìjíríà wọn jẹ́ kí wáyé ṣe wọn gbẹ́sẹ̀ lé má lọ sọ pé mo dáhùn sí ọ̀rọ̀ Yorùbá sí ó máa fẹ́ ti ilé mi ó máa fẹ́ ti ìwọ́n tí mo ń ṣe mi ò lè rẹ́jà ti gbélé mi lẹ̀ kí má parí ilé mi mi ò rẹ́jà pé ọlọ́dún tó mẹ́ lọ rí ìyá yẹn mi fẹ́ kọ́ tó máa ti stop ẹ̀ I have not been èmi tí mo wà wájú yìí I have not been to Nigeria for the past 8 years kí ló fà á ọ̀rọ̀ Yorùbá yìí pọ̀ bẹ́ẹ̀ mo ní èmi náà ní project mo ní kọ́ tó mo ṣe ní Nàìjíríà tí mi ò lọ mo ti play party tèmi nìyẹn torí pé mo mọ̀ pé ó dangerous mi tí n bá lọ táìmù tí táìmù Buhari wà bẹ́ẹ̀ táìmù yẹn bọ̀ mi yàn ní stop pé mo gbọ́dọ̀ jà fún orílẹ̀-èdè mi mi ò sọ pé nǹkan fẹ́ gé ẹ̀ tó gbé fẹ́ lọ ìjọ ní Nàìjíríà àbí project mo ní Nàìjíríà kì í jẹ́ kó disturb fight tí mo fight fúnlẹ̀ Yorùbá fight mi nìyẹn fúnlẹ̀ Yorùbá ìwọ mẹ́rin tí ìwọ ṣe kí ló dìnnà rẹ fúnlẹ̀ Yorùbá ṣé wọ́n dìnnà rẹ fúnlẹ̀ Yorùbá ṣé wọ́n stop ilé tó ń kọ́ ṣé wọ́n stop ilé tó ń ilẹ̀ tó fẹ́ lọ gbà ṣé wọ́n stop ilé tó fẹ́ lọ ìjọ ní Nàìjíríà ọjọ́ tó fẹ́ lọ sí Nàìjíríà ṣé wọ́n stop ẹ̀ torí pé òun jà fúnlẹ̀ Yorùbá so lẹ́nu ọ̀rọ̀ tó ń lọ kóhun tó bàbá kan máa jà fún ẹ magic kò máa fi change it's not by magic it's not by magic gbogbo àjọ máa ṣe
tàbádọ̀ ẹni tó ṣe jẹ́ ká fàdúrà àwọn ló kàlẹ́ ẹ̀kọ́ ẹ̀ ìdí pé ká kàn jókòó pé ká kàn fún criticize all the time àwọn bàbá kan ṣe wọn ṣe ẹ̀dá àwọn bàbá kan ló bàjẹ́ àwọn bàbá kan là ń gbélé àwọn ìjẹ́ka débi pé kan kí ni wọ́n fún ẹ ṣe kí ni bàbá tiẹ̀ ṣe where's your dad where's your mom ṣé obìnrin wọn pé kí ló dé ìbá dá sí ìkùn tó wà ní bàbá kí ló dé fi fún àwọn èèyàn kan tí ìwọ náà bá wọn dá sí. So kí mo tún àṣọ ni pé iṣẹ́ wà lọ́wọ́ èmi àti ìwọ mo máa sọ kí mo lè tó ìta mo péèjì mi mo ṣe wà ń bí sí mo ti ní torí ọ̀rọ̀ Yorùbá mo ní wọ́n ti disable péèjì mi ẹni pé à ń pọ̀ mi ìdí máa ṣe program mi but sí mo jẹ́ kó discourage mi àti common line all the time mi jẹ́ kó discourage mi I know mo ìkọ́ni mo ń lose pé ọ̀rọ̀ kí Yorùbá tún lé àti ẹ̀bí welcome on board ẹ má bínú gbogbo ẹ̀yọ́ mi ẹ má bínú ẹ̀yẹ́ tẹ́wọlé ẹ ṣé God bless you. ṣé mọ̀ so gbogbo à ń jà olùkàdé ajé kájọ́ sọ náà tó wà ní detention kí ló fi wọ́n fi jọ́ mi jí gbẹ́lẹ́ lé ní ọ̀rọ̀ Yorùbá ni olùsù freedom ẹ̀ olùsù freedom ẹ̀ lùsù gbogbo nǹkan ẹ̀ olùsù stay live everything ó wà ní detention sí torí ọ̀rọ̀ Yorùbá ni so ìwọ èèyàn mélòó ló rẹ́dí àti take risk fún ilẹ̀ Yorùbá ẹ wo ẹ lóye olóyè Sunday Igboho ẹ mọ ìkànnì lùsù ni òyìn ló lè sọ̀rọ̀ àwọn ààrẹ Gani Adam ló lè sọ̀rọ̀ àwọn ètò lẹ́nu ọ̀rọ̀ nìyẹn tó sọ pé mo tún báyìí mo lò ní detention nǹkan báyìí mo lose ìwọ tó rí ní nàìjíríà sọ nǹkan ìwọ tó yẹ pé wọ́n sọ pé àmọ́ ìgbọ́dọ̀ dá sí o tó bá lọ sí Nàìjíríà kí wọ́n lọ mílẹ̀ ní airport o and then mo ní business ń bẹ o mi ì fẹ́ fẹ́ máa disturb you are dá mi ò tí ready you must ready to do something láti jà fáwọn èèyàn ẹ tèmi lèmi sọ ọ́n sí tèmi lèmi sọ ọ́n sí tó gbogbo wa la ní iṣẹ́ láti ṣe àdẹ̀ nísìn ẹni wọ́n gbọ́dọ̀ kò ń sìn iye ká máa blame ara bàbá kan ṣe gbá kan ìyá kan ṣe kíni kan tí máa ń gbọ́ kíni ẹ̀ ó máa ń bí mi lọ́tọ̀lọ́tọ̀ ni pé níbo ni bàbá tiẹ̀ wà bàbá wo ló ń blame àdúrótè tó ń blame bàbá kí ni wọ́n fẹ́rẹ̀ ṣe ẹ máa excuse oríṣiríṣi àwọn agẹ́ àwọn tí ò ti ẹ̀ ń dá sí ẹ̀ gangan àwọn ló máa ń give bad excuse tó máa ń lọ kí tó ń ṣépè tó ń ṣe gbọ́ ẹ̀ kí tó ń bú àwọn èèyàn kiri àwọn tí ó yẹ pé kò kí wọn ò tiẹ̀ wọ́n fi wọn fi Yorùbá lórí even rand lásán wọn ṣe rí ọ̀rọ̀ kan ṣe ẹni ní bẹ̀rù àti comment for their selfish interest ṣé àwọn tí yẹn fẹ́ àwọn tó ń gbé gbogbo ilé yẹn ẹlòmíì ò lè comment lásán pé bóyá ó ti ní political ambition pé ó máa ti sọ political ambition lọ́jọ́ iwájú ṣé àwọn èèyàn fẹ́ kàkó èèyàn gidi nílẹ̀ Yorùbá ìfẹ́ kọ́ ọmọ Yorùbá gidi ìjàpẹ́ tẹ́tẹ́ àpò àwọn ọmọ ń jà fún to comment to call to say about you don't go they can't do it they are not ready to lose anything àwọn kan dẹ̀ gbóyè àwọn adẹ̀ ń ṣe pẹ̀lú gbogbo ara wa tàbá ń gbọ́ pé àwọn kan ń bú àwọn bàbá kan bẹ́ẹ̀ ó máa bí wá ní pé ẹgbẹ́ ní sọ̀hún àbá ti play part wọn ẹ̀yìn èsì tí ẹ má dúró sí bàbá kankan ṣé èyí ni mo ṣe fẹ́ gbọ́jọ́ ẹ̀sìn ó bá bọ́ sí pé wàá bọ́ sí kí ìwádìí kó ń ṣépè fún mi ẹ̀ kó rí ara ẹ̀ lọ ṣépè fún kọ́mọ̀ kan á bọ̀ lọ́la kó jókòó ní àwọn bàbá kan èmi náà ti di bàbá ń sìn ẹ̀ kó rí ara ẹ̀ lọ gbé wọn ṣépè fún risk mo take bẹ́ẹ̀ ni àwọn bàbá yẹn náà ti take risk oríṣiríṣi fúnlẹ̀ Yorùbá àwọn àbátẹ́ yìí ń bú yẹn take tó mọ̀ thank God mo rí lady mo gbọ́ ṣó lady ọlọ́wà kẹ́mi tó bá wà ọmọ tó wà l'Amẹ́ríkà yẹn mo gbọ́ ṣó ẹ̀kan bí iṣẹ́ àná àbíjẹta ni mo wà so impressed wà ní bọ́kínì inú mi dùn gan pé yes this is what ìyọ́n fẹ́ máa gbọ́ lọ́dọ̀ àwọn speaker wa ilé ìyọ́n fẹ́ máa gbọ́ lọ́dọ̀ àwọn speaker wa ilé you have o gbọ́dọ̀ máa kíá pé èèyàn kan pé òun fẹ́ wù ẹ́ wọn ò fẹ́ wù ẹ́ ọ̀kan wa comment kan don't care about them do lórí òótọ́ lórí òdodo wọ́n lè name any name wọ́n lè pẹ̀lú kó tó bá wù ẹ́ tó bá kíá kó tó bá pè ẹ́
kí ló kọ lórí ọmọdé máa ṣe ṣe ní Amẹ́ríkà Yorùbá wí yes ọmọ kí òkan tó ṣe inú mi dẹ̀ ń dùn mo dẹ̀ ń gbàdúrà fún he was talking about Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo ní this is what I've been saying for long this is what I've been saying for long gbogbo ọmọ wa ni ẹ̀ka support ẹ̀gbẹ́ tó tán àwọn oníbọ̀yà àtàlẹ̀ máa bọ̀ oníbọ̀ nísìnyí lóhùn kí àgbẹ̀rẹ̀ kọ ẹ̀jọ̀ pé òun ló ṣe lóhùn mo ní yes we are getting there mo ní àwọn kan náà sọ tipẹ́tipẹ́ ilé pé ká máa sọ ká máa yẹ kí wọn kí àkọ́tọ̀ àwọn akọ́fẹ́ sọ ń pa wa they will name you wọ́n ti bẹ̀ sí name ẹ̀ pé olóṣèlú ni that's so tọ́ tàbí pé ìgbà yìí Sunday Igboho ó sọ pé ká sọ pé wọ́n bẹ̀ sí ń bu that is àwọn tí ò ní kọ́ ló ń pa bẹ́ẹ̀ yẹn but don't care about them. Don't give a damn about what they want to say because they are not one responsible. Ọ̀rọ̀ wọn ò tà. Ní wọ́n lè ṣe wọn kọ́ wọn ní pàtì kankan. Òótọ́ mọ̀ òótọ́ dúró lórí òótọ́ yẹn. Jẹ́ kí ọkùnrin máa dẹ́ ẹlẹ́bi pé jẹ́ láre pé òótọ́ ni mo ń ṣe. Wọ́n lè pé ibi ló ń ṣe ọkùnrin náà máa dá ẹlẹ́bi pé nǹkan tó ń ṣe fúnlẹ̀ Yorùbá yóò máa dá o. Òbí kámẹ́rà síwájú, ó sọ nǹkan, ó ṣe nǹkan mí lẹ́yìn. Ó kọ́ ẹ̀pọ̀ lọ́lọ́run pẹ̀lú alálẹ̀ Yorùbá. Gbé nǹkan rínú ẹ Ọlọ́run rínú ẹ but make sure pé o dúró lórí òótọ́ don't care about what one say about you bí mi ṣe ń ṣe tèmi ni ẹ tí mi ò jí sòro lágbà ni mo bẹ̀rẹ̀ ẹ pé mi ò mo tẹnumọ́ I don't care what they want say about me ìgbà tí mo sọ̀rọ̀ aṣíwájú táàmì yẹn gbogbo how many of them tó support ìkan tí mo sọ but thank God today wọ́n ti rí nǹkan tá à ń sọ pé ẹ jẹ́ ká máa lo làákàyè pẹ̀lú ohun tá a bá ń ṣe láyé yìí kí wọn kọ́kọ́ di gra inú mi dùn pé tí mo gbọ́ kí ni ẹlẹ́nu lédi ẹ̀ tó sọ̀rọ̀ pé wọn kí àgbẹ̀ ẹ̀lẹ́gbẹ́ òkè àtọ̀gbọ́ lóṣèlú lóhun wọn lè tí wọ́n fi táàgì wọ́n lè ṣe ló lóṣèlú rẹ̀ ìlú náà máa ń ṣe yẹn because they are more responsible ibi ìbàjẹ́ làwọn wà wọn ò fẹ́ kí wọ́n kọ́kọ́ wọn ò mọ bí ìbàjẹ́ ok àwọn ló máa ń criticize ok bring solution wọn ní solution wọn kan come and tell us the solution they don't have any solution to it but what the man try to be Yorùbá máa ní progress a máa tàgẹ̀ lórúkọ tàgẹ̀ níbi tàgẹ̀ tọ̀hún Sunday Igboho sọ̀rọ̀ láìpẹ́ yìí sí pé ọmọ ni yẹ́kẹ́ tó pọ̀ tọmọ táǹgọ̀ ọmọ wa lórí àlórí yìí sí bákan ọkọ̀ wọ́n gbèsè tàgẹ̀ kò sí nǹkan tó ń sọ ń pa ìtọ́ ẹ̀rí pé orí àlọ́ mi ti dàrú mo ti sọ ọ̀rọ̀ tí mo ti sọ tipẹ́tipẹ́ pé you cannot do àìmọ̀ ọ̀kan nípe ní gọ́ọ̀mẹ̀ntì ni àwọn òpònú ó lè má gbà ó lè má tipa kankan dá mi ẹ mo ní orí gbogbo yín dàrú ẹ ti ọmọlọmọ ẹ wá tipa ẹ wá tipa mo ní orí yín dàrú ẹ mọ after Ọlọ́run gọ́ọ̀mẹ̀ntì ló kàn àbẹ́ ẹ̀mọ̀ kan nípe gọ́ọ̀mẹ̀ntì ni ẹ kò ṣe wọn bọ̀ ó lè má gbà ẹgbẹ́ ní sọ̀hún but thank God Sunday Igboho fún ẹbí aláìsí yes tó kó dáa sọ fún lọ́tọ̀ọ̀tọ̀ ọmọ olúwa mẹ́sì káwé délẹ̀ lérí we need people in power agbẹ́rẹ̀ ní agbára dání láti délẹ̀ lérí tó àbálágbá àkànpariwo lásán ní for nothing kò tí kò tó lè ti mẹ́yọ these are the things we have been saying for long tẹ́pẹ́ ìlú ọ̀bí pé àbákọ́gun yìí ṣé ó ń ṣiṣẹ́ fún olóṣèlú ni àbóyúnwó ti gbowó ni àbóyí gbá àwọn kan ni ṣé wọ́n fi pè é lásán láti gbà ìlú lágbára lẹ́nu fẹ́ jẹ́ olóyè gbàgbára lálágbára wọ́n á fẹ́ gbàgbára lálágbára ṣé gbogbo ìyàwó Yorùbá rí nǹkan tuntun bó ṣe é sí. So I expect a lot of them come and say, Akogun, God bless you. Akogun, God bless you. David Hamilton, God bless you. You've been saying this for long, but we refuse to listen to you. That you've been saying this for long, but we refuse to listen. Thank you. Thank you, Akogun. Thank you, Akogun. We are sorry. Yeah, this is here. But out of, ìgbéraga ọ̀sán wọn lè kọ́ wọn lè sọ jáde pé nǹkan bí pé nǹkan ní mo sọ pé òótọ́ màá mo ti sọ rẹ̀ ti pẹ́ pé a ní láti wà ìgbà yẹn dájú sọ́bà wọn ní àfẹ́ bọ́lọ́ṣèlú ṣe o olóṣèlú wá o báwọn kan báwo ìfẹ́ dé mo fẹ́ délé ilé láì bọ́lọ́ṣèlú ṣe o lágbára dání olùfẹ́ gbàgbà lágbára Tinubu ò bá sí position of authority náà
ṣé ó lè gbé àwọn gbé àsìkò yìí ṣé ó lè gbé àsìkò yóò lè dàgbà sí south. So common sense gbogbo nǹkan náà sọ ní ayé yìí but àwọn òyìnbó wa mélòó ló ń lísì tí ọ̀dọ̀ wa ń sọ̀rọ̀ mélòó nǹkan náà sọ tó wọ̀ tó jẹ́ pé ó máa ń wọ orí ẹ̀. Ṣé àìgbónówó ni àbí àkàwé ilẹ̀ Yorùbá náà àdìwà civilized bọ̀ so kí ló ń kọlù wá gbogbo bàtà àwọn tó fẹ́ pé kò wọ̀ wọ́n létí gbogbo táwọn yẹn pé we need power gbogbo táwọn sọ I need the power láti implement yẹ pé I need the power láti implement gbogbo táwọn sọ wọ̀nyí èyí mélòó ló ń lùsí wa mo ti pariwo kí ni tipẹ́ bàbá wa ní power dání ó máa ń sì fún wa nísìn ó ti sọ pé a máa ní state police ẹ wò ó lé ní ìsìn mo gbọ́ pé wọ́n ti allow àwọn local government kan kọ́ máa gbó wọn direct local government autonomy ó ti wá sí so kí la tún fẹ́ díẹ̀ kí ni mo ti implement gbogbo wọn dáhùn fẹ́ díẹ̀ bọ̀ tí ò bá lágbára dání ṣé ó lè ṣe é tí agbára bá sílẹ̀ tí ó lè ṣe é náà ó sì wọ́n fẹ́ dá àwọn department federal bank sí kó tí ò bá ní ẹgbẹ́ olówó àmì ṣé ó lè ṣe é àwọn fáwọn tó fẹ́ dápa àsìkò tí ò bá ní ẹgbẹ́ olówó àmì ṣé ó lè ṣe é sọ àwọn ọmọ Yorùbá kí ló tẹ́ kí n ronú ká tó máa react. When I was saying this for long, we need power to implement our idea. Don't know how many of you listen to me. Then we say, what the bone? When Taju did, and Taju, to one time to pay on the class, I tell you that, man. I'm going to go to the secret of the ship of my mind. If you look at me, but I got my interview. Only believe that, look at any common sense. When you support the Taju, kí ló dé, ọmọ wa Tinubu, iṣẹ́ ọmọ alẹ́ Yorùbá. Let's see what they're going to do. Hey, my better you, I want to pay, they call themselves born to rule. But thank God, Ojúgbogbo Yorùbá ti ń lansing. Ojúgbogbo Yorùbá ti ń lansing. When I listen to that lady's program, nínú mi kan gbàdúrà fọmọ yẹn nínú mi pé yeah, that's a very good one. This go nǹkan náà ní lọ́dọ̀ àwọn speaker wa sí wa lélẹ̀ pé ká máa ṣe àwọn èèyàn wa lẹ́rẹ̀ ká máa ṣe wọn lọ́nà. Ẹ wo nǹkan tó ti léè tó débẹ̀ yìí àfàwọn Sátánì àwọn tẹ́ pé nǹkan tó ti gbé nǹkan sí lọ́kàn tó ti gbé nǹkan bí sí lọ́kàn tó bá tó pé òun rí nǹkan sí Tinubu ti ṣe fúnlẹ̀ Yorùbá léè tó débẹ̀ yìí. Àpárá kó jẹ́ pé Nàìjíríà kájẹ wá tó ká pé àdẹ̀wá wà ẹni gínísì pé fúnlẹ̀ Yorùbá àsọmọ ẹni tí nǹkan má ti wà lọ́kàn tẹ́ pé nǹkan ti gbé nǹkan mì tó bá tó pé òun rí nǹkan sí Tinubu ti ṣe tó di affect ilẹ̀ Yorùbá ń sìn tàti dín pàtì nílẹ̀ Yorùbá. So you don't need to be in APC, you don't need to be a PDP or you be a party member. Kò tó rí nǹkan tó ṣe. It's not about party member, but about kí ni party nílẹ̀ Yorùbá. Ọtí àgbẹ̀ sí ní party ẹ̀ ń sìn. Ìmọ̀ Yorùbá tó wà ní CBN ní sìn. Tó bá wù ú, ó máa ṣe kódà kó ṣe ó mọ̀ kódà kó ṣe ó dẹ̀ kí n ṣe. Ọmọ Yorùbá wà ní tó fi sí internal affair. Ní gbogbo changes tó wà gbogbo tuntun tó bẹ̀rẹ̀ sí ni. The passport now, be a 2 weeks or whatever, passport. So we are getting there. Although the department, they are bringing it back to the south. Now, to them go to Kulo, near Biano, Copa so, kill answer. Dear. Only from dear. To Baya. And okay, dear, no evil, dear. And pushing Tamala answer. And pushing war on ẹbó ṣe ń wọ̀ wọ́n lára tẹ́pẹ́ tí ó ẹgbẹ́ ọmọ àlè ní Tinubu ṣé wọ́n máa gbógun tì náà níbẹ̀ sí gbógun tì ń sìn náà tó wé kí ló sì bàbá bọ́lá mẹ́ Tinubu ó yẹ ká wá kí ẹnu wá kó ọ̀rọ̀ Yorùbá ní ká máa gbàdúrà fún sí ni ká máa gbàdúrà fún sí ni gẹ́gẹ́ pé àwọn ọmọ Yorùbá ti máa wà ń bí ọ̀tẹ̀ ká máa dúpẹ́ Ọlọ́run máa ṣe Ọlọ́run gbomi lójú wa Ọlọ́run ó ti nu omi jó wa nù bọ̀dù bàbá Tinubu tẹ bá kó mẹ́tàn ẹjọ́ tó Ọlọ́run o ẹ má gbàgbé ẹ ṣe wọn ṣe tẹ́pẹ́ bá kó mẹ́tàn o kò ní sí pé nǹkan dẹ̀ ṣe kò ní ṣe revert back o ẹ ti make sure pé akérèdè ṣe revert back ni pé kó dúkà pé the only thing tó ń lè ṣe tó ń lè revert back ni pé I'm head of that competition.
that constitution pé ká pàdé wà láti jọ ni ọkọ implement kan ti di ní confab report yẹn that is the only bó ṣe lè ṣe nìyẹn and I believe he's gonna do it àwọn tó lé ní agbára dání tó ṣì lò ṣàwọn ìlànà máa gbà kó wá kí agbára tó tún kó dé ọwọ́ ẹ̀ kò possible now gbà tí a kì í ṣe wèrè tí a kì í ṣe ọ̀dẹ̀ àwọn tó ṣe agbára lò ṣàwọn ìlànà tó wá fún láyè tó tún agbára lọ́wọ́ ẹ̀ Tinubu ò dẹ̀ tó bẹ́ẹ̀ kò gọ̀ tó bẹ́ẹ̀ náà nígbà tó pé afúláwó lọ́wọ́ kò lẹ́yìn tó mọ pọ́lì tó Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu a gbọ́dọ̀ sọ pé a gbọ́dọ̀ sọ pé ojú bàbá Awólọ́wọ̀ ti bí Ọlọ́run fún wa ní a gbọ́dọ̀ pé Tinubu wọn pọ́lì jù wọ́n lọ ní pàápàá bí bàbá Tinubu ó kó ọgbọ́n ti Awólọ́wọ̀ ó kó mọ́ tiẹ̀ ó kó kíní ó kó gbọ́ ẹ̀pọ̀ ní the guy is expert ó gbóná bàjẹ́ expert ní bàbá Tinubu nípa nínú politics. So kí là ń sọ ni pé ó mú the right láti ṣe ó dẹ̀ máa ṣe ó dẹ̀ kì í ṣe díẹ̀ ni ẹni pé ó ti wọ̀ wọ́n lára ń sìn ọ̀rẹ́ mi ló tún àpọ́ǹtì mi jù mọ́kọ́ ó ṣe fídíò lánàá mọ́ delete ẹni ó disappoint very purpose to invest to his inbox before but the way no go need let me come live ọ̀rẹ́ mi Senator Odúmẹ̀ òun ló disappoint mi jù. But this is a man that I more admire more than like. Although to me, you pay, mo saw in the video, but you post, no, you can change your mind. This is a man that I more like, or to me, pay, is one of the experienced senators. Is one of the oldest, even not the oldest, in out of Senate, since I knew Dume. He's one of the oldest senators there. Well, I think yeah, the reason to I make to time is Miro. Pé tó ti pẹ́ ní Senate man. Miro, bóyá Ọlámilékan mi gbà tí ẹ di ẹ bóyá àwọn tó bá jẹ́ pé wọ́n jọ wà ńbẹ̀ tó bá jẹ́ bí ojú ẹgbẹ́ tó gbà tó wà Senate bóyá wọ́n lè má Miro wọ́n ju méjì mẹ́ta lọ. Àwọn tó ti pẹ́ ní Senate ni. So tí mo ti wá rí pé experience senator ló ń sọ̀rọ̀ báyìí ẹ̀rù bà mí ni pé Aliu Dume ẹni àwọn tí mo admire àwọn tí mo like ni you know I told him ìgbẹ́lẹ̀ sọ̀rọ̀ bí ẹ̀kan bí ẹ̀mejì tá sọ̀rọ̀ when I told him but don't contest fún kí ló dẹ̀ òun lè ní support and I told him pé òun gangan ni pé òun là ń support pé inú mi dẹ̀dùn because I support him about 2 or 3 times mo dé gbẹ́lẹ̀ sọ̀rọ̀ tí mo admire èyí tí mo like gan ni Aliu Dume but ilé tí mo gbọ́ ó jẹ́ kí change mind ni pé kò sí ẹ̀ta lè trust mọ́ kò sí ẹ̀ta lè trust Senator Aliu Dume tó lè sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ I did a video yesterday I wanted to put mo kàn put ẹni mo ṣe ní English mo fẹ́ kọ́ sẹ́yìn ẹ̀tì sí ẹ̀yìn ẹ̀tì ń bọ̀ sẹ́ kí a put ẹ̀rí kìíní but mo no then wá ṣe live lẹ́ni mo ti recorded already mo mi ò post ẹ̀ mú what I was so ó dùn mí gan pé Aliu Dume ló sọ̀rọ̀ báyìí ní ìsọ̀bọ̀ tí mo admire gan tí mo fi pé liberal kìíní pé mi mọ̀ pé ẹ̀jẹ̀ ń wà lára wọn. A serving senator, experienced senator who have been there for long. Kò máa sọ pé wọ́n tó jẹ́ kó máa ronú bẹ́ẹ̀ pé ó ní pé wọ́n try. Wọ́n pé wọ́n fẹ́ kíní nut. Ó wà annoying. Ẹ̀jẹ̀ fún mi, ìgbà tó gbé kíní kò lẹ́kọ̀ọ́. Ṣé Yorùbá ronú pé ọ̀n develop ilẹ̀ Yorùbá ni? That's what I said in that video pé ní Senator Aliu Dume. I'm always disappointed. Pé because we expect pé where is the capital of Nigeria before? Go to Abuja. It's not in Lagos. It's in Lagos. But wọ́n fẹ́ move ẹ̀ lọ́kọ̀ Abuja tí mo tẹ̀lá. Mohammed tó ń sọ jẹ́ pé kó move ẹ̀ kó síbi tó bá jẹ́ center. Pé èkó wà kò yẹ́sẹ̀. Ta ni chairman of that committee na chairman ta ni yẹn tó lọ wá location ẹ̀ gbogbo ẹ̀ tó ń gbogbo ẹ̀. Ìṣe ni chairman àwọn ọmọ ìlọ́wọ́ nínú fídíò yẹn ni pé Senator Aliu Dume ta ni chairman committee yẹn time yẹn. Ta ti pé wọ́n set up committee yẹn gbogbo mẹ́ta Mohammed. Ìṣe Yorùbá man Akínọlá Àgùdà ilé Akínọlá Àgùdà
bọ̀ ṣé Yorùbá sọ̀rọ̀ ṣé Yorùbá bínú Yorùbá ló tún ṣe àmọ́ tó ṣe àkíní ẹ̀ táìmù yẹn láti lè wá ibi tó wà centralize láti múfù capital lọ Akínọlá Àgùdà ọmọ Yorùbá ni Yorùbá ò mọ̀ sọ pé no pé kò pé torí pé tó bá gbé lọ ẹfẹ́ wọn dá develop Lagos state ni àbí Lagos or south west ni ẹ àrùn níbẹ̀ criticize ẹ and who was the question ní pípẹ́ níbẹ̀ pé ṣètò àlùdùmẹ̀ who was the Lagos who was the commissioner for Lagos Affairs at that time like a minister of Abuja territory now who was the commissioner for Lagos Affairs at that time you know from the northern part of the country but Yorùbá sọ̀rọ̀ Yorùbá ò gé there now Baba late General Yadua only commissioner for Lagos Affairs at that time during the Fourth Republic but nobody because Yorùbá ò sọ ọkọ now Yorùbá ò gé there but no bí ẹ ṣe máa gbé Hausa kó wá di mínísítà ní ilé Èkó Yorùbá ò kí àbá Áfíríkà ìwé àwọn Nàìjíríà a sọ̀rọ̀ a jẹ́ àti ẹ̀jìyàn sí Baba Yar'Adua ní he was coming up for Lagos Affairs at that time during the Fourth Republic Yorùbá ò máa go against ẹ̀ gbàtàn wọn àpọ́njì Wike kó wá di minister of Abuja territory wọ́n bẹ̀rẹ̀ sí pariwo lọ́wọ́ yẹn wá ìjẹ́ pé gbàtàgbà bá ti bọ́ lọ́wọ́ bàbá tí wọ́n bá kó lọ́wọ́ wọ́n lè dàrú ẹ̀ síta they believe they are going to rule so àwọn dùn mí lọ pé a service senator experienced senator Adéodùmẹ̀ tó wà dáhùn tó máa yóò tiẹ̀ ló dùn mí jù gbogbo ẹ̀ this is a problem jẹ́ pé mo ti láyìí máa jù ó yẹ kó ti wá sí program bíi o ti promise kò tí wá ní bí tí mo láìkẹ́ ẹ̀dẹ́ tí mo fi pé àwọn sínétọ̀ láwọn tó wá láti náà ti jẹ́ pé náà fi pé ọkàn mi lè balẹ̀ pẹ̀lú ẹ̀ pé àwọn ilé yìí ó like Barabe Musa Kọ́lé Abubakar Umar sínétọ̀ Sehu Sani pé àwọn kan wà níbẹ̀ jẹ́ pé like Sanusi himself pé àwọn kan wà mẹ́jẹ́ pé they have liberal mind jẹ́ pé àyíbá pé mo fi ìpẹ̀ràn lé yìí wọn ronú bí àwọn ẹ̀wọ̀n tó kù ṣe ń ronú bóyá tí mo tó wá gbọ́ lẹ́nu yóò bà mí lẹ́rù pé ọ̀dà develop náà ti pé akẹ́kọ̀ọ́ àwọn èèyàn ti máa mọ ronú bẹ́ẹ̀ yẹn pé báwo lè èèyàn ṣe máa ronú bẹ́ẹ̀ and we call ourselves one Nigeria so what is it by why kí ni ká jẹ́ one Nigeria fún ṣé by force ká jẹ́ one Nigeria ni ṣé by force ká jẹ́ one Nigeria ni tí a bá bẹ̀rẹ̀ sí ronú a bẹ̀rẹ̀ sí read the minutes sí this simple good work tí Bọ́lá Ahmed Tinubu ṣe láti balance nǹkan láti make iṣẹ́ easy fún àwọn òṣìṣẹ́ central bank pẹ̀lú àwọn kan jẹ́ pé they don't need it in Abuja tàbí tí àwọn kan tó ń brother wa from northern part of the country tó ń bẹ̀rẹ̀ sí ronú bẹ́ẹ̀ pé ọgbọ́n láti kìíní north ni tell me pé ẹ̀sìn mọ̀ pé there are problems somewhere pé we are not one ẹ̀sìn pé àṣẹ kan náà mọ́ kí la wá sọ pé à ń jẹ́ àwọn ṣe Nàìjíríà fún kí la wá sọ pé à ń ṣe Nàìjíríà fún ẹ̀sọ́ fún ẹ̀yìn mi kí la wá gbọ́dọ̀ ń pretend pé à ń jẹ́ Nàìjíríà fún a kò pretend ni it cannot work kò lè work because tí service senator express senator ó dẹ́ pé ó ti pẹ́ ní senate tó lè máa ronú bẹ́ẹ̀ pẹ̀lú àwọn tó northern elder kọ́nà àkọ́rọ̀ pé ogun ni ok ṣé Abuja wa jẹ́ north ni Abuja belong to the whole Nigeria gbé kíní Yorùbá ní ó láṣẹ ń bẹ Hausa láṣẹ ń bẹ Igbo láṣẹ ń bẹ other tribe láṣẹ ń bẹ but kí ló wá rò pé wọ́n try ti underdevelop bẹ́ẹ̀ ẹtù bí àgbé ẹjọ́ pé ẹ̀yin ní Abuja ìgbà tí a ń gbé dàgbé kó lẹ́kọ̀ọ́ kí ló ní Yorùbá sì gbé gbogbo sọ́dọ̀ sí parọ́ wípé lórí lọ́ni wa ìgbà kẹgbẹ́ lọ́bẹ̀ kan kí n tà mẹ́ mo ní ọmọ Yorùbá kí n lágùdà oníṣẹ́ àmàlì kí ní ẹ̀ta mi ẹ́ kí ló lé tí wọn bẹ̀ sí ló pé no gbé ní láíláíláí o ẹ fẹ́ ba nǹkan jẹ́ ní fúnlẹ̀ Yorùbá ni o ẹ ba nǹkan jẹ́ ní South ni o Igbo sọ̀rọ̀ Yorùbá sọ̀rọ̀ South àti wọn sọ̀rọ̀ gbà tó ń gbé port authority ẹgbà tó ń gbé sọ́dọ̀ tó ń gbé sábùjá ṣé omi wà lábùjá ni
ṣé Yorùbá sọ̀rọ̀ ni ṣé omi wà l'Ábùjá ni so kí náà bì kí náà fi wá pè náà kí náà fi wá pè èèyàn dẹ̀ ń try pé kí ìwọ́n lè dá ṣẹtìrìsì tí Nàìjíríà fi lè fi develop ń sè ṣẹtìrìsì tí Nàìjíríà lè develop ìrònú wọn nìyẹn o tàbí èèyàn fẹ́ trust ní ìsọmọ jẹ́ pé mo sọ pé mo mà láìkí máa yí gan o òun fúnra rẹ̀ mọ̀ pé mo láìkí òun fúnra rẹ̀ mọ̀ òun lèmi gbàgbà kó di sílẹ̀ president tẹ́lẹ̀ lórí pé òun gangan ló tọ́ sí òun ló ti pẹ́ tó gbé òun ló pẹ́ jù mbẹ́ tó lè next rest mbẹ́ àdájú bí tó ti wá òun lé ẹ̀kọ́ fún bóyá wọ́n ti mọ bóyá ọlọ́run ti mọ lóyún tó yẹ báyìí tó ti ń ronú nǹkan báyìí bó tó bóyá vice president wá láti state ẹ̀dá ìgbéyà wọn kọ́fà tó ń fi fún táìmù ẹni ẹ̀ bó tó gbọ́ ìṣòro bí sílẹ̀ president òun lé ẹ̀kọ́ jẹ́ sílẹ̀ president. So the only thing ni pé kò sígbà náà ni tó wà kò sọ bàbá Bọ́lá Ahmed Tinubu and I believe we know what he's doing with gbogbo ẹsẹ̀ tí bàbá Bọ́lá Ahmed Tinubu gbé sí ń ṣe ọmọ àlè Yorùbá lódò rẹ kí ṣe ọmọ àlè Yorùbá àdúrà ká máa fi ràn lọ́wọ́ but ní pé kó lè ti ṣe kó má fi falẹ̀ kí wọ́n lè máa rò pé àwọn ò ní vote fún kí kó máa try ti bàbá yẹn. So you about this, you about it, condition lásìkò. Although it's not everything we can be saying online here. How will I say a lot of things that when we like Masolori line in me, come on, you can call and Jan, Madame Masolori, can you go to the come on more the time law? Come on, down low. The Bami want to come if I have a reaction. I have a reaction. I have a reaction. So bàbá lódò dẹ nǹkan máa sọ pé káwọn tètè ṣe dìbò lẹ́sẹ̀ tí wọ́n ṣe lọ́wọ́ káwọn ìfalẹ̀ káwọn ìfalẹ̀ because Jonathan made a mistake that ó ṣe the same mistake dáhùn tó pé time di confer report yẹn time dẹ́ kó ṣe ló ti yẹ kó ṣe kíní yẹn kò lè ṣe dáhùn yẹn láti tó ṣe gbàdúrà máa ṣe kò popular mọ́ ní house kò lè pass mọ́ ní house that time yẹn wọ́n ló fà á dí kíní of lè implement kíní yẹn time yẹn wọ́n ló fà á tó wọ́n fi lè implement ẹ̀ mọ́ time yẹn nìyẹn gbàtó parí confer report yẹn tó parí confer yẹn wọ́n ló fà á táyà tó máa parí ẹ̀ Jonathan ló popular wọn so kò lè pass through ní house time yẹn but Tinubu is popular now gbogbo náà bẹ̀rẹ̀ kàmá sọ is popular now yà á fi jẹrà kó tètè ṣe nǹkan méjì kọ́ máa fi falẹ̀ kọ́ máa dé pé àwọn ń dúró kọ́ tètè ṣe wọn náà ṣe kọ́ lé kíní yẹn lẹ̀ the amendment of constitution tó kọ́ lè fi constitution wa no tẹ̀ mọ́ constitution referendum gbọ́dọ̀ wà ní constitution wa pé we have the right pé any party tó bá fi pé òun fẹ́ kúrò Nàìjíríà ó ní láì ṣe referendum pé mo fẹ́ lọ confidential condition wa it must be there it was very very important because we cannot continue like this I can't turn our journey I ain't passing on it but Baba have been laid the foundation now because we cannot allow the power kó tó lọ sọ́dọ̀ àwọn tí ẹ pé wọ́n lu àwọn wọn ò agbára yẹn lò ìtọ́ lò anyhow yìí kọ́ wíkì ní agbára tó wà ní central yẹn and how you gonna do it ma do in this reverse ni pé you have to amend the constitution go to the National Assembly do it in time amend the constitution ẹgbẹ́ agbára yẹn give devolution power give the power to the region only every state gẹ́gẹ́ fún ni. So from there, so the one condition, referendum, owó gbọ́dọ̀ wà ń bẹ̀. So máa yí sí fún wa. So gbogbo náà kò ní ṣe reverse padà. Wọ́n àti bàtà wà ń bẹ̀. Thank God pé àwọn middle belt mọ̀ pé ìyẹn kọ́ lè gbé wọn mára mọ́. Àwọn tó fi ń lágbára tẹ́lẹ̀ náà nìyẹn. Àwọn náà ṣe lúkà ẹwọ́n mọ́ ṣe pa land grabber ẹwọ́n náà ṣe kiri sí lónílẹ̀ ẹ̀kọ́ lọ pa wọ́n ẹ̀lé wọn ẹ̀dẹ̀ pa wọ́n ẹ̀dẹ̀ grab lẹ̀ wọn.
It's not about, this thing is not about Muslim or Christian anymore. It's about let the grab land. How can somebody come from Mauritania, come from Senegal, come from Equatorial Guinea, come and grab land in Nigeria? Ẹgbẹ́ tó gbẹ́jẹ́ brọ́dá yín tàbí alájú alẹ́ ká máa wò kò possible kò jọmọ́. So the only thing they can do, so Baba Abraham you know what to do and don't cannot waste time at this shit. That take go cover alone go look at who long there. Can't delay gbogbo àwọn kìnìún down. So kó máa kó lè rí sí fún wa. Say two náà wà lórí ẹ̀ka ti pa say two yìí ká lè bọ́ sí say three. Stage 2 is to how to amend the constitution. That is stage 2. You only stage 2. That constitution only can be amended. Come on, be falling. Come on, be falling. That's a lot of things go wrong in the constitution. Take one fear, Jewani South and me. So I need that amendment of that constitution. And join it to you. About share it to you. Most of them money. The only thing you can do for me is to share the program. That's the only thing you can do for me. Oh man, to me, to my wife, we are my wife share alone because of the important so you are very important. Because I need in here, but the so convenient money on disabled account you are. And the man share, tell the comment, tell the like, and my mom like, and comment to you, man. Only I'll get to my me too, me. That music, that is shit. To my go viral. Can you share? O ma like somebody like and comment here. O ma like and comment. What is your man? O ma like to go on me to adore our friends to adore your Facebook me. You know sorry. Most of me be tell me the me share here just long. You know don't tell the shame. Because most of me tell the shame here. O ma do no. Imagine God come of change. Our friend ma change. Our àwọn parọ́ sí pé àwọn méjì àgbé kíní kan o wọ́n ti employ kíní kan wọ́n ti gbá kan kí làwọn fara wọn ṣe kí làwọn gọ́ọ̀nà wọn ṣe. èèyàn làwọn tẹ̀ sọ wọ̀nyí náà wọ́n gbà tẹ̀ fún wọn pressure wọ́n kàn wá jókòó ní wọ́n gbọ́ wọ́n mu wọ́n ṣí wáìn wọ́n mu wáìn wọ́n gbóbìnrin wọ́n gbádùn wọn náwó yẹn ní bó ṣe wù wọ́n rí pé ẹ̀ lè sọ̀rọ̀ ọ̀tẹ̀ bá ń sọ̀rọ̀ wọ́n rí kọ́tẹ́ ìṣe pé náà àwọn wọ́n lè revoke against one day o ẹni wọ́n lè lọ kó dẹ́wọ̀n wọ́n lè revoke against wọn tó wọ́n á change the attitude wọn wọ́n á change ìwà wọn. So ẹ jọ̀ọ́ ẹ bá ń ṣe program bẹ́ẹ̀ ẹ bá máa comment like and share that is the only thing ẹ̀sọ́ ìyàwó àti ẹ̀mí tàjẹ́ pé torí Yorùbá nation afẹ́ ní problem pẹ̀lú àwọn Facebook wáyé ẹni bó ṣe wá lè lọ́kì bó ṣe wá lè lọ́kì iṣẹ́ nínú àwọn Facebook ṣe lómi lórí nìyẹn wọ́n ilé lè ṣe ilé ìtúnṣe by like and comment and send to your friend lórí pé òmùsọ̀rọ̀ ẹ̀kọ́ mọ́ ní àwọn bàbá wa àwọn onítẹ̀kọ́lẹ́yìn táwọn níyì thank God táwọn níbo wọn technology láti fight freedom wa and let them make your opinion known to public pẹ̀lú àwọn tó wà ní power pé nǹkan ní ti kò kò dẹ́kan tó ń ṣe tí ò tó tí ó kò dẹ́ka tó àjẹkọ́mọ̀ lórí kò easy gbàdá àwọn bàbá yẹn tán tó bá tó bá ìdánwò tó bá wà níbẹ̀ wọn ń kalẹ̀ àbọ̀ wà ní igbó ọ̀rà àbí kọ́ wà ní ìgàngàn tó má kàn sọ́kù sí ó lè má ju yan 200 ló máa gbọ́n ọdún lóyìn tí bẹ́ẹ̀ náà ni ẹ but this nowadays Twitter wà Facebook wà YouTube wà gbogbo ẹ wà káàkiri bàbá ṣe báyìí 1000 agbọ́n ọdún àṣọ so wíì sì fún wa ọmọ òfin wo àwọn míì tó wà lọ tó wọ́n bọ́ àwọn àgbàlagbà bí mo ní ẹjọ́ yín kọ́ lẹ́yìn gbé torí pé ní kámẹ́rà next time they have to go to radio and you may do radio àbí press ó lè gbọ́ ọ̀nà sọ ní ọ̀dẹ̀ ní àsìwọ́ tó jẹ́ politician àbúrò jẹ́ ọ̀kan ní society àjọmọ̀ àtàlùmọ̀ gbọ́rọ̀ ẹ̀ ọ̀tàǹgọ̀ lóun ti bá wa ṣe ń sílẹ̀ pé gbogbo wa di journalist gbogbo wa ti di sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo wa ti di speaker with technology tó ń fún wa tó káà ló dáadáa technology yẹn láti fight freedom wa fight freedom wa. Ìwé kakọ̀
máa jó ká máa criticize and then àwa ọmọ Yorùbá this non is àdàgbọ́dọ̀ wà pé àpẹẹrẹ wa pé yẹlẹ unity láti ìdílé Yorùbá ń sìn unity ẹ̀yẹ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá nínú Afẹ́nifẹ́re kudos to them pé wọ́n recognize Afẹ́nifẹ́re. I'm still coming back. I'm still going to sing about it. But you go kill on my one Afẹ́nifẹ́re iṣẹ́ tó di fún wa ilẹ̀ Yorùbá kọ́lọ̀ túbọ̀ máa lọ ẹ̀nu wọn fún wa a máa rí wọn bá lágbára Jésù because Afẹ́nifẹ́re is the voice of Yoruba race. Afẹ́nifẹ́re is the voice of Yoruba race. Àlẹ́ àfọ̀ kí Afẹ́nifẹ́re kó bàjẹ́ agbọ́dọ̀ Afẹ́nifẹ́re gbọ́dọ̀ wó lábẹ́yẹ̀ nígbà tó máa wó ayé ti túnṣe ní agbọ́dọ̀ rí gbogbo dé gbogbo gbọ́dọ̀ wó ní tó reform tó ń gbé sí Afẹ́nifẹ́re sí. This is what we have been carrying for long pé ẹ ṣe reform yìí ẹ̀yin bàbá wa ẹ jókòó káwọn máa jábọ̀ fún yín ẹ form council yẹn gbọ́ káwọn máa jábọ̀ fún yín ẹ ti try bẹ́ẹ̀ sí fúnlẹ̀ Yorùbá ẹ jókòó káwá da àwọn lẹ́fẹ̀rẹ̀ǹtì síta káwọn yẹn lọ́wọ́ ẹ̀yin general ẹ̀yin ẹ jókòó field marshal wa láàrin yín ẹ jókòó ká máa jábọ̀ fún yín kẹ́ máa pàṣẹ wé ẹ̀dí báyìí ìṣe pé ẹ̀yin láti máa rí lójú ogun kiri no ẹ ti try bẹ́ẹ̀ sí ní kẹ́mẹ́ tí ń jà more than 70 or 80 years ago ẹ ti ń jà jà ibò ṣàbẹ̀rẹ̀ pé ẹ try tó ní Afẹ́nifẹ́re is over 70 years tán dálẹ̀ ìní before Afẹ́nifẹ́re ojú ti ń jà kó jẹ́ Afẹ́nifẹ́re láàrin yín. So if the crew is over 70, I'm going to meet you and try best in to fún ilẹ̀ Yorùbá. Ìsìn ìjọba fẹ̀yìntì tẹ fílẹ̀ fún àwọn òye kéwọ̀n yìí. Ó ní wọn tó bá kẹ́ni máa advice do ọyẹ kí máa advice ẹ̀ṣẹ̀ báyìí kẹ́kọ̀ọ́ jẹ́ elder council. Ìyẹn ní ó dájú reform tàbí fún pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ilé yìí nínú Afẹ́nifẹ́re. Because Afẹ́nifẹ́re ni voice Yorùbá race ẹ bá àwọn ará Yorùbá sọ̀rọ̀ ẹ bá àwọn ẹni ṣe bá sọ̀rọ̀ Afẹ́nifẹ́re ló ní nọ́bẹ̀rù tẹ́lẹ̀ but nowadays torí pé àwọn bàbá pé wọ́n ti ní àwọn disagreement pẹ̀lú the president tó wà ń bẹ́ẹ̀ sí disagreement pẹ̀lú wọn we need to forgive and forget àgbọ̀dọ̀ jẹ́ pé tó pé oríṣẹ̀mí mi ò fẹ́ dáríjì ẹ́ mi ò ṣe nǹkan tó bí mi inú à ń ṣe Ọlọ́run dáríjì wá káwá jẹ́ kí ìran àfẹ́tìlẹ̀ Yorùbá káwá jẹ́ kó àfẹ́tìlẹ̀ Yorùbá àti Yorùbá rẹ̀ sọ pé tẹ́bá ní ṣẹ́rí ilé ayé ni pé èyí gbọ́dọ̀ wà very careful ní ayé tí mèjọ́ ṣe bá rọ pé bí táwọn lórí òní kò sẹ́sọ̀ la máa ṣe nǹkan lẹ̀ Yorùbá ní gbogbo nǹkan tó máa fi ń yẹ̀yàn èèyàn kan jáwádé bí ìjẹ́ bẹ́ẹ̀ olóyè aburúkọ àrèjọ bá ní eré tó ń ṣe lẹ́gbọ̀n máa bàjẹ́ ni tó bá ti change tó ti follow the moving train lákọ̀ọ́jà ilé lákọ̀ọ́fẹ́ lẹ́ni tó Yorùbá a gbọ́dọ̀ gbà kí Afẹ́nifẹ́re kó bàjẹ́ thank God pé with prayer with everything gbogbo wọn tí a ti ń gbàdúrà ẹ̀ gbogbo àdúrà tí wọn ti ń gbà wọn láti ń gbọ́ tipẹ́tipẹ́ Ọlọ́run fún àwọn bàbá náà Afẹ́nifẹ́re ó fún wọn ní ọgbọ́n ìmọ̀ye yẹn reform tó ń gbé sílẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí inú wa dùn kudos to them adúgbò wọn torí pé nǹkan tá a fẹ́ gangan náà ṣe yẹn that is how bí kọ́ni tó bá kẹ́mi sọ̀rọ̀ fún ìgbà kí wọ́n wà bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ pé àwọn tó máa look at the calibre of àwọn tó wà bẹ́ẹ̀ àwọn general Lani Akínyàdé Major General Olúbàjọ wà àwọn Prophet Bọ́lájí Akínyẹmí àwọn Chief Abáyọ Adébánjọ Ọba Olúfàlàyé Bàbá Ládìgbòlú all those big name tí o àwọn former governor Kwara State tẹ́lẹ̀ àwọn akúbẹ̀rẹ̀ sí Adébáyọ̀ àwọn yes àwọn àgbà wa nílẹ̀ Yorùbá ẹ jókòó ẹ máa pàṣẹ àwọn dọ́kọ̀ Yomi Fini bàbá Lucy ọdún àwọn bàbá àgbàlagbà bẹ́ẹ̀ wọ́n jókòó
nǹkan tá a ti gbàgbọ́ lágbọ́jọ́ ẹni ẹ a ti gbàgbọ́ lágbọ́jọ́ ẹni ẹ fúnlẹ̀ Yorùbá ẹ̀yin àgbà Yorùbá ẹ fẹ́ mi kò kẹ́gbẹ́ kan ká máa pàṣẹ fún àwọn kéré yá kẹ́ máa ṣe kẹwàá fún wa ní machine order kẹfún wa ní machine order ọ̀yá go and do this go and do that go and do this go and do that dọ́bà ṣe dọ́bà pé ẹ̀yin ọmọ mi no ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí kẹfì ìkàwé náà experience ní kẹ pọ̀ mọ́ tiwa. inú mi dùn pé gbogbo ayé wọn láì nǹkan tẹ ṣe mi ò rí ọ̀nà tó pé pé wọ́n sọ pé yes kọ́dà ń gbàdúrà lágbèjọ́ ilé kọ́dà ń gbàdúrà lágbèjọ́ ilé reform gbọ́dọ̀ gbogbo ní reform báyé ní kálíwọ̀ máa bá wọn yí reform gbọ́dọ̀ wà ẹgbẹ́ ti wà wọ́n over 70 years ago reform gbọ́dọ̀ wà náà. ọdẹ iṣẹ́ bí àwọn bàbá yìí ti ṣe láti ìtàlù kọ̀dẹ́ kọ́ fẹ̀yìntì kan wà tó wá ká máa jábọ̀ fún wọn táwa ìbá ti lè máa tá a bá dáhùn náà tàti ń dáhùn náà ti ń di bàbá àwọn bàbá làwọn ilé ìyá bàbá tí o kọ́ lọ jókòó àwa náà ti táyà àwọn ti rẹ̀ àwa náà ń sìn àwa náà ti di bàbá àwọn ọmọ tó wà lẹ́yìn wa làwọn tó kọ́ ọjọ́ tàwọn náà ọjọ́ alẹ́ tàwọn lẹ́wọ̀n náà wà yìí sí tí ìmọ̀ ti 60 70 ọjọ́ alẹ́ ìlú wa àbẹ́fẹ́ lọ pé bàbá rẹ̀ tó kọjá sí wọ́n pé bàbá sí wọ́n pé iye bàbá ni gbogbo ọmọ ẹgbẹ́ ọmọ tí wọ́n sì wọ́n pé ń bọ́ ìdí so anybody above 50 above 60 ló di bàbá so tí àwa yìí náà bá ti bẹ̀ sí di bàbá àwọn bàbá ń kọ́ tó kàn fẹ̀yìntì ká máa jábọ̀ fún wọn so kí mo tún àṣọ ni pé inú mi dùn fún reform and on behalf of my group kọ́sá ọmọ Yorùbá worldwide inú wa náà dùn fún ẹsẹ̀ tí àwọn bàbá gbé máa fẹ́ẹ́ mọ̀ pé ẹgbẹ́ yẹn ò ní bàjẹ́ láyé àlè àfọ́ká fẹ́ẹ́ fọ́ o abẹ́rẹ́ gbogbo kí ló jẹ́ afẹ́fẹ́ gbọ́dọ̀ fọ́ gbọ́dọ̀ fi mọ̀ ṣọ̀kan ní we need afẹ́fẹ́ in Yorùbá land because àwọn ni agbẹnusọ fúnlẹ̀ Yorùbá àwọn tí ọba ń wárìrì fún gbogbo wọn wárìrì fún ní gọ́vnà wọ́n pe gọ́vnà sà wọ́n pe ọba sà wọ́n pe gbogbo ẹ̀ bọ́ba yìí dábàá tó afẹ́fẹ́ wọ́n ti máa bá fún àwọn afẹ́fẹ́ ní ilẹ̀ Yorùbá tó pé wọ́n mọ̀ pé àwọn àgbà bí fífa ara wọn jì fúnlẹ̀ Yorùbá ló wà ń bẹ̀ bàbá fashion is now ìdí aṣíwájú of Yorùbá land so wọ́n mọ̀ pé àwọn àgbà tó fi ara wọn jì fúnlẹ̀ Yorùbá tó fi ẹ̀mí wọn lé ẹ̀fúnlẹ̀ Yorùbá àwọn àbájá di bàbá wọn di bàbá fashion wọn ti mókè náà wọ́n di mókè náà àwọn mílíṣì wọ́n di bàbá ìmókè àwọn mílíṣì di bàbá ìmókè náà so àwọn àbáyé ti jìyà fúnlẹ̀ Yorùbá so táàbù fẹ́ pé kó jókòó ká máa rí wọn bí àwọn bàbá wa tó wà ní heart of the Lord mọ́yìn ṣe mọ́yìn London mi náà ni ẹ we have heart of common we have heart of the Lord àwọn Lord àwọn tó ti ṣiṣẹ́ gidi wọn ló wà ní Lord àwọn àgbàgbàgbàgbà good reputation wọn ló wà ní Lord tí wọn bàbá afẹ́fẹ́ èdè àwọn ní Lord ilẹ̀ Yorùbá àwọn ní member heart of the Lord ilẹ̀ Yorùbá tí kò bá dojú ló bá gbogbo ẹ̀ lọ bá wọn pé ẹ̀yin bàbá wa wọ́n dojú ló àwọn pé wọ́n lè fún wa láàdúrà ẹ̀ jókòó wọ́n lè fún wa láàdúrà káwọn gbàdúrà fún àdúrà àmọ́rí so kudos to them fún iṣẹ́ rere tó ṣe ní àìpẹ́ yìí iṣẹ́ rere bíi wọ́n mọ̀ pé wọ́n dákẹ́ náà look at all of them ẹgbẹ́ ti dàgbà bọ́dọ̀ pé ìfẹ́ tán ní nílẹ̀ Yorùbá ìfẹ́ fún tó ní fún àwọn ọmọ wọn náà fi ṣe wọ́n tó ń ṣe yìí they can sit down ká má sọ̀rọ̀ kọ́ńkọ́ they can sit back ká má sọ̀rọ̀ kọ́ńkọ́ má ti ṣe look at baba fashion rántí 98 years old man when he try náà wọ́n á jókòó sí meeting mẹ́rin look at him when I see that baba ni wọ́n máa ń ṣe pé àbá yìí máa try fún the Yorùbá wà this age kò tó pé no mi ò ṣe jẹ́ kí lọ sí mi ó yìí try náà kó lè dá fún the Yorùbá àwọn yàtú jókòó sí meeting bẹ́ẹ̀ adijoko ayé of 98 adijoko kó lè pé kó lè dá ṣé owó ní bàbá yẹn ń fẹ́ ni ṣé àwọn ti fálà ìlú ìjọba
tó ti sá gbogbo nǹkan ṣe owó làwọn yẹn fẹ́ ni àwọn bàbá sí Adébáyọ̀ àwọn bàbá Ládìgbòlú ṣé owó làwọn yẹn fẹ́ ni àwọn àjẹbá kíni adé àwọn jẹ Olúbàjọ ṣé owó làwọn yẹn fẹ́ ni no àwọn bàbá Prọfẹ̀tì Bọ́lá Akínyẹmí Arúgbáfà gbogbo bẹ́ẹ̀ lọ tó ti sá tó ń wú àbẹ́ tó ń ṣe ẹ lọ Ọlọ́run akẹ́ wọn gọ́nà mímíkò Ọlọ́run akẹ́yìn ọtún bá gbé gádà ní Ọlọ́run akẹ́yìn ọtún bá kọ́lé mọ́lú Ọlọ́run akẹ́yìn ọtún bá yí Ọlọ́run ṣorí Ọlọ́run akẹ́ gbogbo yín pátá àgbà kí gbogbo yín bẹ́ẹ̀ bá ipò bẹ́ẹ̀ lọ́dọ̀ àlè dárúkọ tán Ọlọ́run akẹ́ gbogbo yín pátá bàbá aláì bàbá nísà Ọlọ́run akẹ́ gbogbo yín Ọlọ́run akẹ́yìn bàbá nísà Ọlọ́run akẹ́yìn gbogbo yín pátá tẹ̀ jẹ́ kí ó bàjẹ́ fún ilẹ̀ Yorùbá tẹ̀ ń try tẹ̀ work hard fún ilẹ̀ Yorùbá Ọlọ́run adúró tì yín ojú òní tì yín inú wa dùn òun ṣe rí iṣẹ́ ṣe fún ilẹ̀ Yorùbá inú wa dùn lọ́kọ́ torí pé òṣèlè ẹ̀kọ́ mi ní Ọlọ́run ni wà látòkè Ọlọ́run ni wà látòkè láti wá ṣe àfúrá náà làwọn ṣe fúnra wa so ẹ jẹ́ kí ẹnu wa kò let us support Baba Tinubu the man is trying his best ìwọ tí ó bá ṣe tráfíkì Tinubu ti ṣe é rí tí ó bá dáríjì owó ṣọmọ Yorùbá gidi kó owó tí Yorùbá kò fi dáríjì torí gbogbo nǹkan tó wá pọ̀ wọ́n míì ní láàrin wọn míì tó bá ń gbọ́dọ̀ ọ̀rọ̀ Tinubu míì rí pé ó ti ṣe kí wọ́n ìfún mi rí wọn ò dáríjì dáàmú pé òun nífẹ̀ẹ́ Yorùbá dé owó ṣọmọ Yorùbá gidi nìyẹn ó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá nìyẹn you have to forget about ó bá forget pé bó ti ní owó pẹ̀lú níbo jẹ́ ní kíní kan rí ẹ ti ṣe ara yín rí tó bá forgive tó wáyé kó máa fẹ́ ti ilẹ̀ Yorùbá ẹnu ní pé ẹbí mọ́ ẹ bá rí nǹkan tí máa yín ṣe dáadáa ó yín ṣe dáadáa lọ́wọ́ sí tí ó bá dọ̀la tó wá pé tó wá ṣe kọ́tà àfẹ́ á ti pariwo síta pé kùdí ẹ̀ka tó nǹkan tó ṣe yí o ṣe ẹ̀wọ́ tó gbé sí ṣé ó jọ nítorí ọmọ àlè Yorùbá ni the man is trying his best kí jọ dúpẹ́ ajẹ́ Yorùbá fún Nàìjíríà pàápàá ẹ wo ohun ló ṣe é wọ́n reform ló gbé wá ẹ wo àwọn professionals tó kó síbẹ̀ àwọn irú the minister of finance wa mo ti mú báyìí tipẹ́ Ọláwálé Ẹdùn tẹ́ bá sọ pé àwọn tó wà discipline Ọláwálé Ẹdùn ní number 1 tẹ́ pé kò ń gba bribe ẹ bá wọn tí ó wà ní kábíyèsí Tinubu lákọ̀ọ́kọ́ tẹ́ pé owó ní máa yẹn wá kì í ṣe owó tó wá àwọn ètò pé ó fi jẹ́ pé ilé ayé wọn ó fi wá sí orílẹ̀-èdè ní technocrat Ọláwálé Ẹdùn lọ́kọ̀ pẹ̀lú pé he's not a politician àwọn ló ní òun pẹ̀lú àtẹ̀dómítà side àwọn ló ní IBGC báńkì yẹn so it's a billionaire àkójọ tó kó pé kí ní ìgbé owó ló ń jẹ ń yà iye owó ló ń jẹ yà ó wà ní kábínẹ̀tì Tinubu ní first kí ní Tinubu ó resign fúnra rẹ̀ kí òun resign mi ìmọ̀ ọ̀dọ́ àbúdá ẹ̀dọ́gbọ̀n ló pé on head ground lókè kúrò bẹ́ẹ̀ tẹ́ni pẹ́pẹ́ ẹ̀dọ́ ẹ̀pẹ́ owó ló ń wá kò ní resign time yẹn pẹ́pẹ́ owó ló ń wá pẹ́pẹ́ position ló ń wá Ọláwálé Ẹdùn resign fúnra ẹ̀ time yẹn ní on head ground lókè kúrò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ àkọsí ọmọdé bí inú ó tẹ̀lé akóbẹ̀ tiẹ̀ àtó ní police nìyẹn ẹlòmí akú síbẹ̀ wọ́n bá máa gbá orí ẹ̀ wọ́n máa ń sọ̀tẹ̀ tó gbé olè ló fẹ́ lọ yàn bẹ̀ alùpàmọ́ eléyìí wọ́n tún bẹ̀ kó wájú ọ̀yìn gọ́ọ̀mẹ̀ntì ní pàápàá kò fẹ́ Ọláwálé Ẹdùn yẹn bàbá yẹn kò fẹ́ àrífín kò fẹ́ yín sọ kò fẹ́ ìgbọ́dọ̀ máa stay ní lórúkọ òun kó máa pálẹ̀jì ní ẹ̀mẹ̀ láéláé irú àwọn Tinubu tí mo sọ irú àwọn Tinubu kó sí kábínẹ̀tì ẹ̀ nìyẹn so bá àwọn ẹ̀sìn bìlẹ̀ pé yẹ máa fẹ́ ṣiṣẹ́ mo ti mọ Ọláwálé Ẹdùn ti pẹ́ láti gbẹ̀dẹ̀ wọn wá sí ìsúlẹ̀ náà mo mú máa gbàdúrà náà bí ti pẹ̀lú àtẹ̀dọ́ sáà is a disciplined man kò fẹ́ àrí kò fẹ́ ìsọ kì í sọ corrupt iṣẹ́ ẹ̀ ló gbájúmọ́ pé bó ṣe máa da fún ilẹ̀ Yorùbá ló wà fà pé nǹkan clean àwọn tó clean ni Ọláwálé Ẹdùn ẹ̀ lè rí níbi ìbàjẹ́ ẹ̀ lè rí níbi ìdọ̀tí ẹ̀ lè rí níbi clean láéláé it's not Ọláwálé Ẹdùn
so tí máa rí àwọn yẹn tó ń wà ní cabinet Tinubu wọn wọ́n be happy pé yes pé I need hope gbogbo ọ̀nà gbogbo ìjọ please ẹ wọ́n ti pé Tinubu tó ní confidence ọláwọlé lórí ẹ̀kọ́ pẹ̀lú Ọ̀ṣínbàjò wọn gbélé náà ìpínwá di vice president Nigeria time ẹ àti òun Ọ̀ṣínbàjò pẹ̀lú Kàdóso kọ́ Amẹ́ríkà kọ́ nominate time ẹ ṣé Kàdóso kẹta àti ṣé Kàdóso náà kẹta ni tó nominate time ẹ kọ́ di vice president Buhari time ẹ so kẹbọn pé ọláwọlé ó ti wà tipẹ́ kí pé kíní torí wọ́n mọ̀ pé this man is a disciplined man. He's a disciplined man. Lẹ́gbẹ́ kò fẹ́ insult. Iṣẹ́ ẹ̀ ló gbajúmọ̀. Kò gba bribe. O lè bribe. Wọ́n tó bá fẹ́ ṣẹ̀wọ̀n ìwọ́n kó fẹ́ lọ bribe ọlọ́rọ̀ lẹ́nu. So irú àwọn bẹ́ẹ̀ yẹn là ń wá. We are going to get there. Lágbára náà. A máa débẹ̀. So kúlóso bàbá Bọ́lá Ahmed Tinubu ìyẹn ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká support here. Let us support this man. Kó lè succeed. Thank God. Alọ́mọ wa ní position of authority nsìn. Ebi kan tí Sunday Igboho náà sọ tán bẹ̀rẹ̀ gbogbo lóye Sunday Igboho yẹn. Àwọn tí ò ní common sense. Èèyàn ti rí light. Ó ti mọ̀ pé lọ́tọ̀ọ̀tọ̀. Nǹkan náà kò ní gọ́ọ̀mẹ̀ntì. Ẹbí pé èmi lè bẹ̀rẹ̀ ká gbé Sunday Igboho. Ká gbé Tinubu ló wà bẹ́ẹ̀ ṣẹ́bí kan wà ààrẹ Sunday Igboho ni ṣẹ́bí kan wà lọ́dọ̀ Sunday Igboho ni wọ́n dọ̀rọ̀ Sunday Igboho bọ̀ torí pé àwọn ló wà mẹ́ta ni wọ́n ti fẹ́ gbọ́ pé wà yóò lábẹ́ pé òun sọ̀rọ̀ pé kí nǹkan pé àwọn èèyàn nǹkan àbí kí wọ́n bá àwọn tó fẹ́ gbalẹ̀ àwọn land grabber owó wá gbẹ́nu gbọ̀ngbọ̀n ló fẹ́ sọ̀rọ̀ ó fẹ́ sọ̀rọ̀ kí wọn wá pa ẹ́ dànù òun náà ṣe Sunday Igboho pé á di ayọ̀ mà láyà o àwọn agrabulẹ̀ òwò aláìláì onígbẹ́ni olófẹ́ jà fún àwọn yẹn ìwé ní pé nǹkan táwọn plan pé àbíkà máa gbálẹ̀ gbogbo ká gbálẹ̀ dé sáà ká gbálẹ̀ anywhere òwò àdókò fẹ́ jáde wọ́n ṣe àgbàwà wọ́n pàlú ẹ̀ dànù òun ló ṣe Sunday Igboho gbọ́kálẹ̀ pé Tinubu wà bẹ̀ṣẹ̀ fún ọmọ ṣe ní wọn ní ṣe náà wọn lè àfihàn pé a ní ìdààmú ọmọ wa authority ṣé Tinubu aláyé ìdàkọ́ lọ pàṣẹ Sunday Igboho kò possible now tí mo gbọ́ láti ẹ̀ ṣe kan tó jẹ́ pé ó ṣe nǹkan tẹ́ pé kò láì akọ̀ni pé kọ́lọ̀kọ́ ẹ̀tọ́ ọ̀dà ọ̀tọ́ bò ìhun carry gun lọ sí ilé kọ́lọ̀ pa yàtọ̀ Sunday Igboho kó lè lọ sílẹ̀ ìlú àyàrá ìwé náà do that ètò pé àwọn ló wà ń bẹ́ẹ̀ àwọn darandaran ló wà ń bẹ́ẹ̀ wọn ò kí àti pa anybody tó ní kò náà jà fún pé mọ́ ìwà gíráàbù lẹ láǹdẹ̀ náà wọ́n after kó ń lé ẹkún pa ẹkún gba alẹ̀ mọ́ ẹ lọ́wọ́ bàtàbá làwọn èèyàn ti wá ní ọjọ́ authority ìyà òní jẹ wá thank God àti ní ìyàn wá síbẹ̀ sí kò sí magic náà mo wá ń tẹnu mọ́ lẹ́fẹ̀dẹ̀ bí tẹ́lẹ̀ pé pàìfẹ́ fi ọ̀rọ̀ pé Yorùbá nation time kò sí magic náà fi ṣe kò sí magic náà torí wọn bó bá sọ báyìí ọmọ àgbà bí wọlé ọmọ àgbà bí wọlé ọmọ àgbà bí jáde ni kò tẹ̀ fẹ́ wọn ni pé àyè ẹ̀yẹn ìwọ́n táwa ń jẹ ẹ̀yẹn fẹ́ pé wá reform lè ń wá ìwọ́n táwa ń jẹ ẹ̀kẹ́ pariwo dàdí wájú rẹ̀ wọ́n ti gbé wọn ti pa yín tẹ́wọ́n ti lọ sọ̀rọ̀ jù wọ́n pa ìṣẹ́ Sunday Igboho wọn gbókùn yẹn lẹ́dọ̀ lámẹ́ta ó yẹ kẹ́ tí bẹ́ẹ̀ tẹ́ mọ̀ pé a máa gbọ́dọ̀ lágbára dání a máa gbọ́dọ̀ ní agbára dání ó ní mo ń pariwo dáì pé ẹ̀yin èèyàn mi dájọ́ ń jà fún mi ra yìí a máa ní ìdágbára yìí afẹ́ Ọlọ́run kí ló dúkọ̀ ìjọba ló kọ̀ mo kí ó pé majority of our adawin sídà mi ẹ ó jọ pé wọn ò mọ bó ti ń jàjà obìnrin àwọn fìdí bẹ́ẹ̀ kàlù gbọ́dọ̀ láì àwọn pẹ̀lú Yorùbá nation ni o gbogbo ń bá àdúgbà mo mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ ó tẹ̀jú bẹ́ẹ̀ lọ because wọ́n á pa wá dànù and nothing will happen ẹ wò wọ́n pa àwọn èèyàn tó ń gbé wọ́n máa fòkú yẹn lẹ́tọ̀ àmì ìta òkú tó ń pa ní ìjọ tó ń pa sí Sunday Igboho kí lẹ̀ ṣe àwọn yẹn kí nìkan náà ṣé àwọn èèyàn gbé ìbọn lọ kọ̀ fún ọ̀dọ̀ àwọn ṣé wọ́n lọ sí báràkì àmì kan lọ gbé ìbọn fún àwọn àmì ni kẹjẹ wá sílé onílé ẹ̀dẹ̀ gbébọn fún àwọn tó kírun àwọn tó wà nílé wọn lálẹ́ ẹ wá lóru ọ̀gànjọ́ bí ó lè ẹ̀dẹ̀ wá pa àwọn èèyàn sílẹ̀ and nothing happen. torí pé èyí wà tó sọ gbogbo ilé wa power. so sí àwa náà wà ní lọ́wọ́ pé yes agbára ìlú àwa náà gbọ́dọ̀ bàbá ẹ lọ́wọ́ yín
mo ní mo sọ fún àwọn èèyàn wa ń dá mi pé agbára yẹn gbọ́dọ̀ gbá ọgbọ́n kan dárí gbà gbọ́dọ̀ gbá yóò yí àwọn èèyàn wa ń dá mi ẹni pé we need this power. Agbọ́dọ̀ gbàgbá yẹn lọ́wọ́ wọn tó pé àwọn olówà ní DSS, àwọn olówà ní army, àwọn olówà ní ọlọ́pàá, àwọn olówà ní everywhere ń dá mi ẹ tó wọ́n ṣe agbára yẹn lò. Bọ̀ kò yé àwọn ọmọ wa tàbí wà ní ṣọ́ọ̀gùn dá mi ẹ ariwo náà kàn pa ariwo lásán kàn pa. Ariwo lásán ni pé wọ́n ìgbé ariwo débi wọn kan ẹkùn pariwo tẹ́ United Nations will not know anything. Look at what happened in Gaza now. They are just gbogbo ẹ̀ wọ́n kàn pariwo lásán ni. Kò sí ọdún jẹ́ Israel ní ọkọ̀ pa wọn lọ́mọ ẹ̀ ni. So àdìfẹ́ kìí wa náà rí bẹ́ẹ̀. Máa mi ṣe bá mi náà pè ní ẹgbọ́n nípa wọn lọ́mọ ẹ̀ náà. United Nations kí ló sọ. So afẹ́ kí o mọ̀ sọ pé kí àwọn afẹ́ kí wẹ̀ àpòsá wà di ẹ̀ Yorùbá. Gbogbo fún àwọn èèyàn wa ń dàgbà lọ́jọ́ ń bí àwọn trọ́ọ̀bù ń dàgbà pé ẹ lórí yín ẹ̀yin wa ariwo kọ́ di music. Sọ́sẹ́jì làwọn ìgbà ìjọba yìí làwọn gbọ́dọ̀ mọ́ wá.